ẹ̀yin èèyàn mi ṣe mọ̀ pé kò pẹ́ mọ́ tí a máa ṣe Másán Òyìnbó lẹ́kọ̀ọ́ ní ọjọ́ kọkàndínlógún oṣù Ọ̀pẹ tí ó ń bọ̀ lọ́nà yìí kò kàn tiẹ̀ tó oṣù kan mọ́ àbí ó yá ṣé ẹ ti ra ìwé ìwọlé yín láti lè wọlé lọ́jọ́ yẹn ṣé mọ̀ ẹ lọ ra ìwé ìwọlé yín o. Ìwé ìwọlé ti ń tọ̀hún ẹ tètè lọ ra ìwé ìwọlé yín o. Ìwé ìwọlé ti ń tọ̀hún ká máa kápá tìrètí o. Ìwé ìwọlé ti ń tọ̀hún ṣe mọ̀ pé lọ́jọ́ yẹn dẹ̀kẹ̀rẹ́ ẹni tó bá gbowó jù ní remimatics ni ó máa gbé ọkọ̀ lọ́lé àti leisure court wá sọ wípé ẹni tó bá jẹ ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan á gba ilẹ̀ ní Àbújá, ẹni tó bá jẹ ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta á gbalẹ̀ ní Àkúrẹ́ lọ́jọ́ yẹn náà ni. Àti pé ẹni tó bá múra jù tí ìmúra ẹ̀ bá dáńgájíá jù lọ́kùnrin á gba ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta, ẹni tí ìmúra ẹ̀ bá dáńgájíá jù lóbìnrin á gba ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àti oríṣiríṣi ẹ̀bùn tí a máa gbà lọ́jọ́ yẹn. Yàtọ̀ sí yẹn gan-an a máa kẹ́kọ̀ọ́, a máa rẹ́rìn, a máa dọ̀wẹ̀kẹ̀, ẹ máa dunnú, olórin akọ̀lù sí wa níbàdí, adẹ́tù jẹun àmú. Kí lẹ wá ń dúró dè? Ẹ lọ ràwé ìwọlé yín ní yàjò ká gbáyé gbádùn ní ọjọ́ táàrí ní ọjọ́ kọkàndínlógún oṣù Ọ̀pẹ tí ó ń bọ̀ lọ́nà yìí. Ó yá ẹ lọ rà á sí ní sísísísí ire o.